Ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ogun ẹ̀ka Ijebu Ode ti sún ìgbẹ́jọ́ di ọjọ́ 17 oṣù kọkànlá. Ẹjọ́ náà ní Olisa Ijebu Ode olóyè Abdulrasheed Adéṣàyà pè lórí ìyọkúrò rẹ̀ nínú àwọn afọbajẹ tí ìjọba ìpínlẹ̀ Ogun dá sílẹ̀ láti kópa nínú yíyan Àwùjalẹ̀ tuntun. Anthony Gadunu ṣẹlẹ́rìí ẹjọ́ náà ní ilé ẹjọ́ gíga kìíní ẹ̀ka Ijebu Ode, ó sì jábọ̀ ìròyìn ẹgbẹ́ròyìn náà síwájú sí i. Níwájú onídàájọ́ Catherine Ogunsanya nílé ẹjọ́ gíga kìíní Ijebu Ode, gbogbo agbẹjọ́rò tó ń ṣojú àwọn olùpẹ̀jọ́ ló wà nílé ẹjọ́ yàtọ̀ sí olùjẹ́jọ́ kẹfà tí kò sí nílé ẹjọ́ àti tí kò sí aṣojú rẹ̀ nílé ẹjọ́. Ní títẹ̀síwájú ẹjọ́ náà lẹ́yìn ìjíròrò pẹ̀lú àwọn agbẹjọ́rò tó wà nílé ẹjọ́, adájọ́ sún ẹjọ́ náà síwájú di ọjọ́ 27 oṣù kọkànlá ọdún 2025 láti jẹ́ kí gbogbo àwọn olùpẹ̀jọ́ ní ìwé ìtẹ̀síwájú ẹjọ́ gẹ́gẹ́ bí òfin ṣe là sílẹ̀. Agbẹjọ́rò àgbà olóyè Afọlábí pẹ̀lú Olisa Ijebu Ode àti ọ̀kan lára àwọn ìlàmú rẹ̀ fèsì díẹ̀ lẹ́yìn ìpàdé ilé ẹjọ́. Olùjẹ́jọ́ 14 tó jẹ́ Kakanfò Àwùjalẹ̀ nígbà tí ó ń bá àwọn oníròyìn sọ̀rọ̀, ó sọ pé ìgbìmọ̀ náà wà láti dáàbòbò àti láti bójútó àṣà àti ìṣe ìbílẹ̀ Ijebu Ode. Tí ẹ kò bá gbàgbé, Olisa Ijebu Ode tí ó tún jẹ́ olórí ìlàmú rẹ̀, olóyè Abdulrasheed Adéṣàyà, ní 30 oṣù kẹsàn-án ọdún 2025 lọ sí ilé ẹjọ́ gíga ìpínlẹ̀ Ogun ẹ̀ka Ijebu Ode pẹ̀lú ẹjọ́ tó pè fún ìyọkúrò orúkọ rẹ̀ nínú ìgbìmọ̀ àfọbàjẹ́. Láti lè ṣe NTA Ijebu Ode, Ayọ̀mídé Bùkànbí ló ṣàtúpalẹ̀ ìròyìn.